àǹfààní ìwọ tó máa ń lo iṣẹ́ tí iṣẹ́ yìí kì í jẹ ní ara ẹ̀, àbí ìwọ tó ti gbìyànjú tí gbìyànjú yẹn ò yọ, àbí ìwọ tó lówó lọ́wọ́ tó mọ bó ti ń ná owó, ìwọ ló ní àṣírí tí mo fẹ́ yọ̀ǹda yìí. Ìgbìyànjú ni wọ́n ń pè é. Máa bá mi láìkì fídíò yìí kó share rẹ̀ kẹ́lòmíì ó jẹ àǹfààní ẹ̀. Ọwọ́ tó fi ń tẹ láìkì tó fi ń share rẹ̀ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Wàá dáwọ́lé nǹkan wọn náà dá láṣeyọrí. Ọlá àlùbáríkà Ànábì wa Muhammad. Lọ bá mi wá àgbọn ẹyọ kan bí mo ti mú lọ́wọ́ yìí, torí àǹfààní ẹ̀yin tẹ́ ríṣẹ́ alágbọn àkọ́kọ́ tẹ́ gbìyànjú ẹ̀ tẹ́dẹ̀ ń dúpẹ́ ni mo sì tún mú omi wá. Bẹ́ẹ̀ bá tún ṣe eléyìí náà ẹ̀ tún yin Olúwa lógo. Lọ gbìyànjú kó lọ wá àgbọn ẹyọ kan báyìí. Sórójú mẹ́ta tí ń bẹ lára àgbọn yẹn, wá gbìyànjú kó lu ẹyọ kan nínú ẹ̀. Bọ́ bá ti lu, wá gbé ẹnu sí kó ṣàdúrà sí. Àdúrà tó bá ṣiṣẹ́ wọ́n náà máa gbìyànjú kó máa sọ fún Ọlọ́run pé Ọlọ́run gbogbo tí ń jẹ́ oore tó yẹ kó jẹ́ tèmi náà látijọ́ tí ò tí ì jẹ́ tèmi, Olúwa bá mi darí oore náà wá. Orí mi má gbàbọ̀dè. Wá sọ fún orí ẹ̀ pé orí ẹ̀ kó sún ẹ débi re. Gbogbo tí wọ́n náà bá dáwọ́lé sọ fún Ọlọ́run pé ó fẹ́ dá láṣeyọrí. Bọ́ bá ti gbàdúrà sí dáadáa bẹ́ẹ̀, wá máa bu omi yẹn sọ́wọ́ dẹ̀dẹ̀ díẹ̀ kó máa fi fọ orí ẹ̀ nù. Àtọkùnrin àtobìnrin ni o, kò sí ọ̀nà oríire tó rọrùn. Ìwọ tó bá wá kórìíra ẹ̀ tó sọ pé ó lè lò bẹ́ẹ̀, àdọ́pọ̀ ọ̀fẹ́ solúsàn fún gbèsè ayé nìyẹn. Ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ ọ̀nà àbáyọ, gbìyànjú kó ṣe tí mo yọ̀ǹda yìí. Máa bu omi yẹn sọ́wọ́ dẹ̀dẹ̀ díẹ̀ kó máa fi fọ orí ẹ̀ nù. Bọ́ bá ti tú omi yẹn kó mẹ́ tó fi gbogbo omi yẹn fọ orí ẹ̀ nù pátápátá, wá fọ àgbọn yẹn. Bọ́ bá ti fọ àgbọn yẹn, epo ara rẹ̀ yìí yọ kúrò mẹ́ kó sọnù. Sọ wá rí àgbọn tó jẹ́ tinú ẹ̀ gẹ́gẹ́gẹ́ funfun yẹn, wá gé kékèké ní yòǹkà ọjọ́ orí ẹ̀. Ìwọ tó bá jẹ́ sí pé 40 years ló bá wà, gé sọ́nà 40. Ìwọ tó bá jẹ́ 30 years ló wà, gé sọ́nà 30. Ìwọ tó bá jẹ́ 20 years ló bá wà, gé sọ́nà 20. Bọ́ bá ti gé sọ́nà 20 bẹ́ẹ̀ níye òǹkà èjì orí ẹ̀. Bọ́ bá ti ṣe bẹ́ẹ̀, wá kó gbogbo ẹ̀ dá sínú omi kan. Bọ́ bá ti dá sínú omi, wá gbé ike omi yẹn lọ́wọ́ báyìí tágbọ̀n yẹn ń bẹ nínú ẹ̀ kó tó ṣàdúrà. Bọ́ bá ti wá gbàdúrà tó ń fẹ́ pátápátá sọ́dọ̀ Ọlọ́run sára àgbọ̀n yẹn, lọ lè dà sórí àkìtà tí wọ́n máa ń dalẹ̀ sí. Àbí òyìn tó jẹ́ sí wípé kò sákìtà lọ́dọ̀ yín, bóyá tó síbí lẹ́ ń lò, lọ dá sínú ẹ̀ sí bí wọ́n padà wá kó náà ni, àbí lọ dá sínú ẹ̀. Bí iznillahi ta'ala, gbogbo tí ń jẹ́ aburú ayé rẹ̀ pátápátá òun ló ti lọ dànù yẹn. Sọwárí táìmù tí a máa ń ṣiṣẹ́ yìí tó dáa jù alẹ́ ni kó tó sùn, àbí kó ṣe ní aago 12 òru 12 o'clock lóru. Bí iznillahi ta'ala, bí wọn náà bá ṣe wọn ló dúpẹ́ fọlọ́run kó ju báyìí lọ, ṣùgbọ́n má fojú di o. Bá mi share rẹ̀ kó sì bá mi like kẹ́kẹ́ lómi ó jẹ àǹfààní ẹ̀. Ọlọ́run ó gbàdúrà rẹ̀.